Àwọn agbébọn jí Aburo Adelabu Minisita Teleri àti ọmọ rẹ̀ Ibeji Gbe Salo nílùú Ibadan. Ẹ̀yin èèyàn, ẹ má wo Fáyọ̀ṣe níran o. Ó nílò àdúrà ìtúsílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wòye bẹ́ẹ̀ látàrí ẹ̀sùn tí ó fi kan Gómìnà Mákindé pé ó lè jẹ́ òun ló ṣagbátẹrù ìjínigbé tó wáyé l'Ógbómọ̀ṣọ́. Àwọn afurasí agbébọn sì kọlù sí iléeṣẹ́ àjọ Nigerian Immigration tó wà l'Ógbómọ̀ṣọ́, gba ìbọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ náà tó wà lẹ́nu iṣẹ́. Ẹgbẹ́ kan kéde Black Sunday, ọjọ́ ọ̀fọ̀, ọjọ́ ìbànújẹ́. Wọ́n béèrè fún ìdásí ètò ààbò kánmọ́nkóbó nílẹ̀ wa Nàìjíríà. Ohun tó bá mú tí àwọn ẹ̀ṣọ́ aláàbò bá fi lè mú àwọn aráàlú àti àwọn gbajúmọ̀ lórí ìtàkùn ayélujára tó sọ̀rọ̀ sí ìjọba, mi ò gbà pé ó yẹ kó ṣòro fún wọn láti lépa àwọn ajínigbé. Ọ̀gá àgbà ọmọ ológun tẹ́lẹ̀ rí Ọgagun Tukur Buratai ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Àriwo àwọn banditi dé o làwọn èèyàn gbọ́, làwọn ilé ẹ̀kọ́ bá tilẹ̀kùn wọn pa lọ́sùn. Àmọ́ Gómìnà Adeleke ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Àwọn agbébọn jí àwọn arìnrìnàjò mẹ́ta gbé lójú ọ̀nà marosẹ nípinlẹ̀ Kogi. Wọ́n béèrè fún ọgbọn mílíọnu náírà, 30 million naira owó ìtanràn. Ileesẹ Ọlọpa ìpínlẹ̀ Edo fi ìsìnkún òfin gbé afurasí kan ṣàwárí òkú àwọn olùfarakásá tí wọ́n jí gbé. Ilé ẹjọ́ dájọ́ ikú fún àwọn 4 nípa yíyẹgi fún wọn títí tẹ́mi ó fi bọ́ lọ́rùn wọn fẹ̀sùn ìkọlù tó wáyé ní Ṣọọṣi Owo l'Ondo. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwọn agbébọn jí Aburo Adelabu Minisita Teleri àti ọmọ rẹ̀ Ibeji Gbe Salo nílùú Ibadan. Aburo Mínísítà fún ọ̀rọ̀ iná agbára mọ̀nàmọ́ná Teleri àti olùdíje dupò gómìnà nípìnlẹ̀ Ọ̀yọ́ fọ́dún 2027 Báyọ̀ Adelabu àti àwọn ọmọ rẹ̀ Ìbejì ní àwọn agbébọn ti jí gbé sálọ nílùú Ìbàdàn, olú ìlú ìpínlẹ̀ náà. Ó sojú mi kòró sọ fún ìkànnì ìròyìn Punch Online pé ìṣẹ̀lẹ̀ náà wáyé lọ́jọ́rú Wednesday ní agbègbè Challenge níjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn gúúsù Ìbàdàn ní ìpínlẹ̀ náà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta, Fẹ́mi Awógbọ́rọ̀, ọ̀kan lára àwọn abẹ́sìnkáwọ́ fétò ìròyìn sí Adelabu, sọ wípé mọ̀lẹ́bí Adebayo Adelabu Minisita Teleri fọ́rọ̀ iná agbára mọ̀nàmọ́ná àti olùdíje dupò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú olóṣìṣọwọ̀ APC nípìnlẹ̀ Ọ̀yọ́ ń fìdí ìṣẹ̀lẹ̀ burúkú ìjínigbé àbúrò rẹ̀ lóbìnrin múlẹ̀ tórúkọ rẹ̀ ń jẹ́ Ọláìdé Bùsáyọ̀ Adégòkè John Paul pẹ̀lú àwọn ọmọ ọkùnrin ìbejì rẹ̀ Peter àti Paul ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́rú Wednesday ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2026. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn ọlọ́pàá létí ni wọ́n ti ta gbogbo àwọn àjọ elétò ààbò lólobó. Wọ́n ní àwọn fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ pé àjọ elétò ààbò ti gùn lé ìgbésẹ̀ àti iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ kí a mọ̀ sá. Ìgbésẹ̀ ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ láti rí dájú pé àwọn olùfarakásá náà jẹ́ dídóòlà àti láti fi ìgbóró òfin gbé àwọn tó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn burúkú náà. Nítorí náà, mọ̀lẹ́bí rawọ́ ẹ̀bẹ̀ sáwọn aráàlú láti ṣe sùúrù kí wọ́n sì yéé pín àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ tí kò fìdí múlẹ̀ káàkiri tó lè yẹpẹrẹ iṣẹ́ ètò ààbò tó ń lọ lọ́wọ́. Wọ́n béèrè fún àdúrà àti àtìlẹ́yìn látọ̀dọ̀ àwọn ọmọ Nàìjíríà onínúure lásìkò ìpèníjà yìí. Mọ̀lẹ́bí náà wá rọ ẹnikẹ́ni tó bá ní àlàyé tó ṣe pàtàkì tó lè ṣèrànwọ́ fún àwọn àjọ elétò ààbò nínú iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ láti ta àwọn àjọ elétò ààbò tó yẹ lólobó. Ẹ̀yin èèyàn, ẹ má wo Fáyọ̀ṣe níran o. Ó nílò àdúrà ìtúsílẹ̀. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló wòye bẹ́ẹ̀ látàrí ẹ̀sùn tí ó fi kan Gómìnà Mákindé pé ó lè jẹ́ òun ló ṣagbátẹrù ìjínigbé tó wáyé l'Ógbómọ̀ṣọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ ìṣèjọba Gómìnà Mákindé ti rọ àwọn èèyàn ìlú kí wọ́n dìde àdúrà fún Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí ní Ayọ̀délé Fáyọ̀ṣe látàrí ẹ̀sùn tó fi kan ìjọba tí kò sí òótọ́ ẹyọ hóró kan nínú rẹ̀. Gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀ Fáyọ̀ṣe ló sọ pé ó ṣeéṣe kó jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣagbátẹrù ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Fáyọ̀ṣe sọ̀rọ̀ yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí ó ṣe lórí iléeṣẹ́ tẹlifíṣàn Channels lálẹ́ ọjọ́ Ajé Monday. Ó sọ pé ìjọba Gómìnà Ṣèyí Mákindé lè ṣe eléyìí láti bà orúkọ ààrẹ Bọ́lá Tinubu jẹ́. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn nípìnlẹ̀ Ọ̀yọ́ ọmọ ọba Dọ̀tun Oyèládé fi léde lórúkọ Gómìnà Mákindé, ó ní ìyàlẹ́nu ńlá ni ẹ̀sùn
ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi kan ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ó lè jẹ́ gómìnà Mákindé ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù ìjínigbé ìṣekúpani tó wáyé níjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ láti tàbùkù ìṣèjọba ààrẹ Tinubu. Ṣé ọ̀rọ̀ náà tí Fáyọ̀ṣe sọ ọ̀hún làwọn èèyàn kan bẹ̀rẹ̀ sí í gbà mọ́ra wọn lọ́wọ́ bí ẹni gba ìgbà ọtí. Àmọ́ ń ṣe níjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn fi léde ló ti fèsì fún Fáyọ̀ṣe pé irọ́ ni ẹ̀sùn náà àti pé ọ̀rọ̀ tí ó sọ yìí jẹ́ èyí tó wúwo tí kò sì tọ́ kó máa ti ẹnu èèkan ìlú bíi tiẹ̀ jáde. Ibi tí ènìyàn bá ti rò pé òun ò bá ọgbọ́n téèyàn bá bá àgọ̀ pàdé níbẹ̀ a máa dunni jọjọ. Gẹ́gẹ́ bó ṣe sọ, ohun tó kan Mákindé báyìí ni bí yóò ṣe dóòlà àwọn ọmọdé àti olùkọ́ tó wà lákàtà ajínigbé, kì í ṣe láti máa gba ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bí ẹni gba ìgbà ọtí. Ó ní ọ̀rọ̀ Fáyọ̀ṣe kò jọjú torí kì í ṣe ìgbà àkọ́kọ́ rẹ̀ tí Fáyọ̀ṣe yóò sọ̀rọ̀ kò bá kùngbé nípa Mákindé. Oyèládé wá mẹ́nuba àsìkò tí Fáyọ̀ṣe sọ nínú oṣù kẹrin ọdún yìí pé Mákindé ń gbìmọ̀ láti yọ Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Ràṣídì Ládọjà lóyè, èyí tí kò sì rí bẹ́ẹ̀. Báyìí ló ní kí àwọn aráàlú má ka ọ̀rọ̀ Fáyọ̀ṣe kún mọ́ torí ọ̀rọ̀ rẹ̀ nílò àdúrà ìtúsílẹ̀. Ó ní gómìnà Mákindé tó jẹ́ pé tọ̀sán tòru ló fi ń ṣiṣẹ́ láti dóòlà àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n wà lákàtà ìjínigbé. Ṣe lópin ọ̀sẹ̀ tó kọjá ní ààrẹ Tinubu rán ìgbìmọ̀ ẹlẹ́ni 5 kan lọ sí ahoro Ẹ̀sìn-Ẹ̀lẹ̀ àti Ìyàwọ̀tà l'Ógbómọ̀ṣọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Ìgbìmọ̀ náà sì ṣèlérí wípé àwọn ẹ̀ṣọ́ elétò ààbò yóò rí pé àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé padà sílé wọn ní àlàáfíà. Àmọ́ ń ṣe ni Fáyọ̀ṣe ti sọ pé ojúṣe ìjọba ìpínlẹ̀ ni láti rí pé ètò ààbò tó péye wà fún aráàlú kí ọ̀rọ̀ tó kan ìjọba àpapọ̀. Fáyọ̀ṣe ní ìdí nìyí táwọn gómìnà fi ń gba owó gọbọi lóṣooṣù fún ètò ààbò. Ó ní kí ọ̀rọ̀ tó kan ìjọba àpapọ̀, ìjọba ìbílẹ̀ àti ìjọba ìpínlẹ̀ wà níbẹ̀. Gómìnà Mákindé kò ṣiṣẹ́ rẹ̀ bí iṣẹ́ lórí ọ̀rọ̀ ìjínigbé tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́. Òṣèlú ni gómìnà gbájúmọ́ dípò ọ̀rọ̀ ètò ààbò tó mẹ́hẹ nípínlẹ̀ rẹ̀. Ó ní ṣe bí lẹ́yìn tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ náà gbé tán ni Mákindé kópa nínú ìbò abẹ́nú sípò ààrẹ. Ó ní lẹ́yìn tó wọlé ìbò abẹ́nú tán ni ó tó lọ ṣàbẹ̀wò sí ẹbí àwọn èèyàn tí wọ́n jí gbé. Gómìnà ìpínlẹ̀ Èkìtì náà wá tẹnumọ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra rẹ̀ ló wà nídìí ìṣẹ̀lẹ̀ ọ̀hún láti lè jẹ́ káwọn aráàlú máa sọ̀rọ̀ tí ò dára nípa ìjọba Tinubu. Ọ̀pọ̀ èèyàn ló ti bẹnu ẹ̀tẹ́ lu ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà tí wọ́n sì ti ké pe ìjọba àpapọ̀ láti dóòlà àwọn tó wà lákàtà àjínigbé náà. Afurasí agbébọn ṣèkọlù sí iléeṣẹ́ àjọ Nigerian Immigration tó wà l'Ógbómọ̀ṣọ́ gba ìbọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ náà tó wà lẹ́nu iṣẹ́ lọ. Àwọn afurasí agbébọn ṣèkọlù sí iléeṣẹ́ Nigerian Immigration Service NIS tó wà nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lálẹ́ ọjọ́ Ìṣẹ́gun Tuesday tí wọ́n sì gba ìbọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ náà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò ìkọlù ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn Sahara Reporters, ó jẹ́ kó di mímọ̀ pé ní nǹkan bíi aago 10 alẹ́ ní ìkọlù náà wáyé lọ́fíìsì àjọ náà tó wà lópòpónà Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin nítòsí ilé epo NNPC. Bákan náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìwé ìròyìn Vanguard, ó ní àwọn agbébọn náà ni wọ́n yabo agbègbè ọ̀hún tí kò jìnnà sí gbajúgbajà ọjà Àyànyàn táwọn oníṣòwò màálù ń ná lásìkò tí lílọ bíbọ̀ ọkọ̀ sì ń lọ lágbègbè náà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn adìyàmọ́ra ohun ìjà olóró náà lágbára ju ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò tó wà lójú iṣẹ́ lásìkò ìkọlù náà lọ. Wọ́n gba ìbọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò immigration náà lọ, bó tilẹ̀ jẹ́ pé kò sí àrídájú irú ìbọn tàbí iye ìbọn náà tí wọ́n gbà lọ. Àmọ́ ìròyìn jẹ́ kí ó di mímọ̀ pé wọ́n gba ohun ìjà olóró ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò àjọ immigration náà lọ. Títí gbogbo ìgbà tí àkójọpọ̀ ìròyìn náà lọ, a kò tí ì gbọ́ láti ẹnu àwọn agbófinró láti sọ ní pàtó ohun tí wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún, bóyá ẹnìkan, èèyàn méjì tàbí jù bẹ́ẹ̀ lọ farapa lásìkò ìkọlù náà. Àmọ́ gẹ́gẹ́ bí ikọ̀ akọ̀ròyìn Sahara Reporters tó bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ DSP Ọláyínká Àyànládé sọ̀rọ̀, ó jẹ́ kó di mímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ò tí ì gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Ohun tí àwọn bá gbọ́ àwọn kò ní jẹ́ kí etí aráàlú ó di sí i. Títí gbogbo àsìkò tí à ń kó ìròyìn yìí jọ, iléeṣẹ́ àjọ Nigerian Immigration Service tàbí àjọ elétò ààbò kankan kò tí ì sọ ohunkóhun lórí ìṣẹ̀lẹ̀ ìkọlù náà. Ẹgbẹ́ kan kéde Black Sunday, ọjọ́ ọ̀fọ̀, ọjọ́ ìbànújẹ́, wọ́n béèrè fún ìdásí ètò ààbò kánmọ́nkóbó nílẹ̀ wa Nàìjíríà. Ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà, Christian Association of Nigeria (CAN) ti ké sí ìjọba àpapọ̀
láti tètè kéde ipò pàjáwìrì lórí ètò ààbò nípa ìṣekúpani, ìjínigbé àti ìkọlù àwọn agbésùnmọ̀mí lemọ́lemọ́ jákèjádò orílẹ̀-èdè. Wọ́n ṣèkìlọ̀ pé ipò tí ètò ààbò dé dúró yìí ti polúkúrú mùsùpò. Ìpè yìí ló wáyé lásìkò ìpàdé àwọn aládarí ìjọ ẹlẹ́ka-ǹjẹ̀ka lórílẹ̀-èdè tọdún 2026 tó wáyé l'Àbújá, níbi tí àwọn aládarí ẹ̀sìn Kristẹni láti káàkiri Nàìjíríà ló ṣe bẹ́ẹ̀ ṣàgbéyẹ̀wò ipò ètò ààbò tó ń burú sí i àti ipa rẹ̀ lórí àwọn ikú jákèjádò orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí apá kan wíwá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà tó ń dojúkọ Nàìjíríà, ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa Nàìjíríà CAN ti kéde àkókò ọjọ́ ọ̀fọ̀ ìbánikẹ́dùn àpapọ̀ ọlọ́jọ́ mẹ́ta lórílẹ̀-èdè bẹ̀rẹ̀ láti ọjọ́ 12 oṣù kẹfà sí ọjọ́ 14 oṣù kẹfà, tí wọ́n sì kéde ọjọ́ 14 gẹ́gẹ́ bí Black Sunday, ọjọ́ ọ̀fọ̀, ọjọ́ ìbànújẹ́, ní bíbu ọlá fún àwọn olùfarakásá tó ṣe kòǹgẹ́ nínú ìkọlù wàhálà rògbòdìyàn àti ètò ààbò tó mẹ́hẹ̀. Ààrẹ ẹgbẹ́ CAN Archbishop Daniel Okon nígbà tó fi àtẹ̀jáde náà jáde, ó sọ wípé ìtẹ̀síwájú ìtàjẹ̀sílẹ̀ àti ìjínigbé ọlọ́pọ̀ èèyàn pè fún ìdásí ìjọba kánmọ́nkóbó láti dá ìgbẹ́kẹ̀lé àwọn èèyàn padà bọ̀ sípò àti láti dáàbò bo àwọn aráàlú. Ẹgbẹ́ CAN kọ̀rọ̀ ojú sí àwọn iṣẹ́ láabi tó ń tọwọ́ àwọn ọ̀daràn àṣekọlù wáyé bíi ìṣekúpani, dídúnbú ọrùn àwọn olùfarakásá, ìfìyàjẹni, ìfipábánilòpọ̀, ìjínigbé àti sísọ àwọn èèyàn di aláìnílé lórí ní tipátipá tako àwọn aráàlú tí kò mọwọ́ mẹsẹ̀. Ẹgbẹ́ CAN wá ké sí ìjọba àpapọ̀ láti kéde ipò pàjáwìrì lórí ètò ààbò àpapọ̀ ilẹ̀ wa. Ẹgbẹ́ náà sọ wípé orílẹ̀-èdè ń dojúkọ àwọn ìṣẹ̀lẹ̀ gbọmọgbọmọ ètò ààbò tó mẹ́hẹ̀ pẹ̀lú bí àwọn ìlú ṣe wà lábẹ́ ìkọlù, àwọn iléèwé àti ilé ìjọsìn jẹ́ dídojú ìkọlù kọ, tí àwọn arìnrìnàjò sì ń ṣe kòǹgẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú lójú ọ̀nà marosẹ. Àwọn aládarí ìjọ náà rọ ìjọba àpapọ̀ láti túbọ̀ ró iṣẹ́ ọgbọ́n nípa ètò ààbò lágbára sí i, mímú ìbáṣepọ̀ àti àjùmọ̀ṣe iṣẹ́ láàrin àwọn àjọ elétò ààbò gbòòrò sí i, àti láti rí i dájú pé àkóyawọ́ wà nípa gbígbógun tako ìgbésùnmọ̀mí àti ìwà ọ̀daràn wàhálà rògbòdìyàn. Bákan náà ni wọ́n tún pè fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti àtúntòlẹ́ka ìgbékalẹ̀ ètò ààbò lójúnà láti mú ìdásí kánmọ́nkóbó àti ìkójọpọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ààbò ládùúgbò gbòòrò sí i. Ẹgbẹ́ CAN tún tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ètò òṣèlú kò gbọdọ̀ borí ìṣe pàtàkì kíákíá láti wá ojútùú ọ̀nà àbáyọ síṣòro ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ̀. Ó rọ àwọn aládarí láti mú ààbò orílẹ̀-èdè lọ́kùnkúndùn ju ìmọ̀ tara wọn nìkan lọ. Ẹgbẹ́ náà tún béèrè fún ìtúsílẹ̀ òmìnira àwọn ọmọ iléèwé àtàwọn aráàlú tí wọ́n jí gbé, tí wọ́n tún pè fún ètò àtúnṣe àti pípèsè fún wọn gẹ́gẹ́ bí ìrànwọ́ gbà-má-bínú fún àwọn olùfarakásá tó ṣe kòǹgẹ́ ìkọlù wàhálà rògbòdìyàn náà. Bákan náà ni ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi nílẹ̀ wa CAN ṣèlérí láti tẹ̀síwájú láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìjọba àtàwọn àjọ elétò ààbò. Wọ́n dúró lórí ẹsẹ̀ wọn pé ààbò ẹ̀mí jẹ́ ojúṣe pàtàkì ti ìjọba. Ohun tó bá mú tí àwọn ẹ̀ṣọ́ aláàbò bá fi lè mú àwọn aráàlú àti àwọn gbajúmọ̀ lórí ìtàkùn ayélujára tó sọ̀rọ̀ sí ìjọba, mi ò gbà pé ó yẹ kó ṣòro fún wọn láti lépa àwọn ajínigbé. Ọ̀gá àgbà ọmọ ológun tẹ́lẹ̀ rí, Ọgagun Tukur Buratai, ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ọ̀gá àgbà ọmọ ogun ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí, Ọ̀gágun Lieutenant General Tukur Buratai, ẹni tí ó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ológun, ti kọ̀rọ̀ ojú sí àwọn ọ̀rọ̀ kan tó ń tàn káàkiri pé àwọn ẹ̀ṣọ́ aláàbò kó lè tọpasẹ̀ àwọn ajínigbé àti àwọn jàǹdùkú agbébọn tí wọ́n máa ń fi fídíò hàn ní gbangba, tí wọ́n sì ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ láti ibi ìfarapamọ́ wọn. Buratai, ẹni tí ó tún jẹ́ aṣojú orílẹ̀-èdè Nàìjíríà sí orílẹ̀-èdè Benin tẹ́lẹ̀, sọ pé àwọn aláṣẹ ní agbára láti tọpasẹ̀ irú àwọn ọ̀daràn bẹ́ẹ̀. Punch Online kò ṣàìrántí pé àwọn agbébọn kan ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ láti inú ilé ẹ̀kọ́ mẹ́ta ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n sì gé orí ọ̀kan lára àwọn olùkọ́ náà. Buratai sọ èyí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí ìkànnì amóhùnmáwòrán TVC ní ọjọ́ Ajé Monday, nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú bí àwọn ọ̀daràn ṣe máa ń fi fídíò àwọn iṣẹ́ ibi wọn sórí ayélujára. Ó sọ pé òun ò gbà pé àwọn iléeṣẹ́ aláàbò kò
kò ní agbára láti tọpasẹ̀ àwọn ajínigbé tí wọ́n máa ń fi iṣẹ́ wọn hàn ní gbangba yìí. Ó ní mi ò gbà pé wọn kò lè rí wọn mú. Ohun tó mú tí wọ́n bá lè tọpa àwọn aráàlú tàbí àwọn olókìkí lórí ayélujára, mi ò rí ìdí tí wọn ò fi lè tọpa àwọn ajínigbé wọ̀nyí tí wọ́n máa ń ṣàfihàn àwọn iṣẹ́ ibi wọn ní gbangba. Bí yóò tilẹ̀ jẹ́ pé kò fẹ́ sòfin tótó nínú iṣẹ́ àwọn iléeṣẹ́ elétò ààbò mọ́, Buratai sọ pé ó ṣeé ṣe kí wọ́n ní àwọn àṣírí ìkọ̀kọ̀ kan fún àwọn ìpinnu iṣẹ́ wọn. Ó tẹnumọ́ pé ó ṣe pàtàkì kí a túbọ̀ ró ètò ààbò Nàìjíríà lágbára sí nípasẹ̀ kíkọ́ ẹ̀kọ́, ṣíṣàfikún àwọn òṣìṣẹ́ aláàbò àti ìtọ́jú tó dára fún àwọn òṣìṣẹ́ aláàbò. Ó ní ó yẹ kí gbogbo àwọn iléeṣẹ́ ààbò máa gba ẹ̀kọ́ tó péye lọ́pọ̀ ìgbà. A nílò àwọn òṣìṣẹ́ míì, a nílò kí wọ́n gba ọmọ ogun tuntun ṣiṣẹ́. Ó tún sọ pé ó ṣe pàtàkì kí àwọn òṣìṣẹ́ ààbò máa gba ìdánilẹ́kọ̀ọ́ tuntun àti pé kí wọ́n ní ìgbé ayé tó gbádùn. Nígbà tí wọ́n béèrè bóyá Nàìjíríà ní àwọn ẹ̀ka pàtàkì tó lè ṣe iṣẹ́ ìdóòlà àwọn ènìyàn tí wọ́n jí gbé, Buratai sọ pé ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ní irú agbára bẹ́ẹ̀. Ó ní mi ò ní sọ gbogbo àlàyé rẹ̀, ṣùgbọ́n ní gbogbogbò a ní àwọn ẹ̀ka pàtàkì nínú ọmọ ogun wa tí wọ́n ti gba ẹ̀kọ́ fún irú iṣẹ́ ìdóòlà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí ó ti sọ, Special Boat Service Time àwọn ọmọ ogun ojú omi Nàìjíríà àti Special Forces ti ọmọ ogun orí ilẹ̀ ní Nàìjíríà ní àwọn àmúyẹ fún iṣẹ́ ìdóòlà àti ààbò àwọn olórí pàtàkì. Síbẹ̀, Buratai sọ pé àwọn ìgbésẹ̀ tako jíjí ènìyàn gbé máa ń dá lórí ààbò àwọn tí wọ́n jí gbé àti ewu tó wà nínú owó ìdóòlà wọn. Ó ní irú àwọn ìjínigbé bẹ́ẹ̀, ibi tí ó ti ṣẹlẹ̀, àwọn ènìyàn tó wà nínú rẹ̀ àti ewu ìfarapa sí àwọn míì lè ní ipa pàtàkì lórí ìpinnu iṣẹ́ wọn. Buratai tún bẹ̀bẹ̀ pé kí wọ́n túbọ̀ mú kí National Counter Terrorism Center tó wà lábẹ́ ọ́fíìsì olùdámọ̀ràn ààbò orílẹ̀-èdè pọ̀ sí. Ó ní pé ìṣọ̀kan iṣẹ́ àti ìmúlò ẹ̀rọ ìgbàlódé yóò mú ìjà lòdì sí ìpànìyàn àti ìjínigbé lágbára sí i. Ó tún dábàá pé kí wọ́n dá àwọn ẹ̀ka iléeṣẹ́ náà sílẹ̀ ní gbogbo ìpínlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ ìgbàlódé àti àwọn iléeṣẹ́ tó péye. Ó ní tí a bá lè mú kí ó ní àwọn ẹ̀ka ní gbogbo ìpínlẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rọ tó ní agbára àti àwọn iléeṣẹ́ tó fẹsẹ̀ múlẹ̀, wọ́n á sì lè ṣe púpọ̀ sí i nípa ìṣọ̀kan pẹ̀lú àwọn iléeṣẹ́ ààbò àti ọmọ ogun. Ariwo àwọn banditi dé o, làwọn èèyàn gbọ́, làwọn ilé ẹ̀kọ́ bá tilẹ̀kùn wọn pa lọ́sùn. Àmọ́ Gómìnà Adeleke ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀. Ṣé ẹni bá gbúrò aburú táwọn ikọ̀ mùjẹ̀mùjẹ̀ ajínigbé agbébọn ṣe lásìkò yìí tí ó bá gbúrò pé wọ́n ń bọ̀ kò ní dúró? Bẹ́ẹ̀ sì ni kójó má ríbi gbogbo ara lóògùn rẹ̀. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ lọ̀rọ̀ rí fún bí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe gbúrò pé wọ́n ní banditi wọ̀lú tí oníkálukú sì bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tí ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ sì gbé ilẹ̀kùn wọn tì pa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adeleke ti wá ké sí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n má fòyà, kí wọ́n sì máa ná ní ìròyìn tó ń lọ ní ìgboro pé àwọn agbésùnmọ̀mí ti wọlé sí ìpínlẹ̀ náà. Adeleke sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rashidi fi léde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Gómìnà ọ̀hún sọ pé àyẹ̀wò àwọn ààlà ìpínlẹ̀ ọ̀hún fi hàn pé kò sí ìjínigbé kankan nípínlẹ̀ náà. Fún ìdí èyí, kí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun má fòyà ìkọlù àgbésùnmọ̀mí kankan. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ọ̀tá ìlú àtàwọn ọmọ ẹgbẹ́ alátakò ló ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ náà kiri láti fi da ètò àlàáfíà ìlú rú ni. Ó wá rọ àwọn èèyàn kí wọ́n máa bá iṣẹ́ wọn lọ láìsí ìfòyà kankan. Ìjọba ti gbé àwọn ìgbésẹ̀ tó yẹ láti dáàbò bo àwọn ilé ẹ̀kọ́ gbogbo nípínlẹ̀ Ọ̀ṣun. Iléeṣẹ́ ìjọba tó ń rí sí ètò ẹ̀kọ́ àtàwọn iléeṣẹ́ ìjọba tó yẹ ti gbé ìgbésẹ̀ ìdáàbòbò. Gómìnà Adeleke wá rọ àwọn òbí kí wọ́n má fòyà nítorí ọwọ́ àwọn kọlọ̀ràn sí ẹ̀dá tó fẹ́ dá ìpayà sílẹ̀ nípínlẹ̀ náà ní ìròyìn ọ̀hún ti wá. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo nǹkan tó yẹ ni ìjọba òun yóò ṣe láti rí dájú pé ààbò tó yẹ wà fún àwọn akẹ́kọ̀ọ́ àti gbogbo olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣáájú ní ọ̀pọ̀ àwọn ilé ẹ̀kọ́ ìjọba àti ti aládàáni ti kọ́kọ́ ti ilẹ̀kùn wọn ní ìjọba ìbílẹ̀ Odò Ọ̀tìn, Borípẹ́, Òṣogbo àti Ọlọ́rundá lẹ́yìn ìròyìn pé àwọn agbésùnmọ̀mí ti wọ ìlú tí wọ́n ń gbọ́. Ṣé kójú ó sì má ríbi gbogbo ara lóògùn rẹ̀. Lágbègbè Sàsà
Òkè Baálẹ̀ àti ìlú Òṣogbo. Ọ̀pọ̀ àwọn òbí ló ya wọ ilé ẹ̀kọ́ láti lọ mú àwọn ọmọ wọn padà sílé ṣáájú aago 11 àárọ̀. Bákan náà ní ilé ìwé tó wà nílùú Ìkìrun, ọ̀pọ̀ òbí ló lọ mú àwọn ọmọ wọn nílé ẹ̀kọ́. Iléeṣẹ́ ìròyìn Punch jábọ̀ ìròyìn náà pé agbègbè Ìlà Ọ̀ràngún ní ìròyìn ẹlẹ́jẹ̀ náà nípa àwọn ìgbésùnmọ̀mí tí kọ́kọ́ jáde. Gẹ́gẹ́ bí wọ́n ṣe jábọ̀, ìròyìn náà bẹ̀rẹ̀ lẹ́yìn tí akẹ́kọ̀ọ́bìnrin kan kò fẹ́ lọ sí ilé ẹ̀kọ́. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà kín ọ̀rọ̀ gómìnà lẹ́yìn nínú àtẹ̀jáde tí agbẹnusọ rẹ̀ DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí fi léde. Ọ̀jẹ̀lábí sọ pé irọ́ ni ìròyìn náà tó mì ìgboro tìtì àti pé ìwádìí ọlọ́pàá fi hàn pé kò sí ohun tó jọ pé àwọn agbésùnmọ̀mí wọ ìlú tàbí ṣọṣẹ́ nípìnlẹ̀ ọ̀hún. Lẹ́yìn náà ló rọ àwọn aráàlú kí wọ́n máa ṣe ìwádìí wọn dáadáa kí wọ́n tó máa pín ìròyìn kiri lórí ayélujára. Àwọn agbébọn jí àwọn arìnrìnàjò mẹ́ta gbé lójú ọ̀nà marosẹ nípínlẹ̀ Kogi. Wọ́n béèrè fún 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà owó ìtanràn. Àwọn agbébọn jí àwọn ọ̀dọ́ mẹ́ta láti ìpínlẹ̀ Plateau gbé lásìkò tí wọ́n rìnrìn àjò lójú ọ̀nà marosẹ nípínlẹ̀ Kogi. Àwọn olùfarakásá náà ni Kuwaiti Jonathan Menje, Abila Sunday àti Samuel ni wọ́n jẹ́ olùgbé ìlú Jenta Adamu níjọba ìbílẹ̀ Àriwo Jos nípínlẹ̀ Plateau. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ ìgbìmọ̀ ọ̀dọ́ Jenta Adamu Central Youth Council, àwọn ọ̀dọ́kùnrin náà ló ń darí padà lọ sílùú Jos láti ìrìn àjò okòwò lọ sílùú Àkúrẹ́, olú ìlú ìpínlẹ̀ Ondo, nígbà tí wọ́n dá ọkọ̀ wọn lọ́nà. Àtẹ̀jáde náà ló jẹ́ bíbuwọ́lù nípasẹ̀ ìgbìmọ̀ ọ̀dọ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìjínigbé, àwọn ajínigbé náà gbìyànjú láti sọ̀rọ̀ tààràtà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí olùfarakásá tó wà nípò rúru ọkàn láti béèrè fún owó ìtanràn ìtúsílẹ̀, èyí tó gbé àjàgà ìṣúná sórí àwọn mọ̀lẹ́bí náà. Ìgbìmọ̀ náà ló yànnàná owó ìtanràn tí àwọn ajínigbé agbébọn náà béèrè fún lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní àwọn agbébọn náà béèrè owó ìtanràn mílíọ̀nù 10 náírà 10 mílíọ̀nù náírà fún ẹnì kọ̀ọ̀kan, tí àpapọ̀ iye owó náà sì jẹ́ 30 mílíọ̀nù náírà 30 mílíọ̀nù náírà, pẹ̀lú ìkìlọ̀ pé àwọn yóò ṣekú pa àwọn olùfarakásá náà tí wọn kò bá san owó ìtanràn náà láàrin gbèdéke ọjọ́ tí wọ́n gbé kalẹ̀ fún wọn. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ti dá ìpayà, ìbẹ̀rùbojo, ìbànújẹ́ àti ìpòrúru ọkàn sílẹ̀ láàrin àwọn mọ̀lẹ́bí, àwọn ọ̀rẹ́ àti gbogbo ìlú bí ètò ọrọ̀ ajé tún ṣe le kókókó lọ́wọ́ báyìí. Adarí ìlú náà rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀ Plateau àti Kogi àtàwọn àjọ elétò ààbò láti gbé ìgbésẹ̀ kánmọ́nkóbó láti dá sí ìṣẹ̀lẹ̀ yìí àti láti dóòlà àwọn arákùnrin wọn. Bákan náà ni wọ́n ké sí àwọn aráàlú láti darapọ̀ mọ́ àwọn nínú àdúrà fún ìdárípadàbọ̀ olùfarakásá láyọ̀ àtàlàáfíà àti láti pèsè àwọn àlàyé tó lè ṣèrànwọ́ fún àwọn àjọ elétò ààbò nípa dídóòlà àwọn olùfarakásá náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo fi síkùn òfin gbé afurasí kan ṣàwárí òkú àwọn olùfarakásá tí wọ́n jí gbé. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti ṣe bẹ́ẹ̀ wú òkú àwọn olùfarakásá méjì tí wọ́n jí gbé tí àwọn ajínigbé ṣekú pa nílùú Isiukwu níjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá ìpínlẹ̀ náà. Ìṣàwárí òkú náà tó ṣe ní kàyéfì ló wáyé lẹ́yìn tí wọ́n náwó gan afurasí ajínigbé ẹni tó léwájú ikọ̀ agbófinró ọlọ́pàá lọ síbi àwọn ibojì lẹ́yìn tí olùfarakásá náà jẹ́ jíjígbé. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn olùfarakásá náà ni wọ́n tún ṣekú pa lẹ́yìn tí wọ́n tún gba owó ìtanràn tán lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Orúkọ afurasí náà tí ọwọ́ ọlọ́pàá tẹ̀ ní Haruna Musa, ẹni ọdún 24 24 years. Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún ọdún 2026 ni wọ́n ṣèkọlù sílégbé àwọn olùfarakásá tí wọ́n sì jí wọn gbé sálọ. Ọmọbìnrin olóògbé tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, Ananebu Emmanuel, sọ wípé àwọn san owó ìtanràn mílíọ̀nù 11 náírà 11 mílíọ̀nù náírà. Ẹni tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo Ino Iko Edem sọ wípé àwọn afurasí ajínigbé agbébọn 4 làwọn ikọ̀ agbófinró ọlọ́pàá náà fojú gan ni, tí wọ́n sì dojú ìjà ìbọn kọ ara wọn, tí àwọn àforíjìnnì náà sì na pápábora wọnú igbó lọ pẹ̀lú ọgbẹ́ ọta ìbọn. Láti ìgbà náà ni iléeṣẹ́ ọlọ́pàá ti ń tọpinpin wọn. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ní ìgbésẹ̀ ìgbìyànjú ń lọ lọ́wọ́ láti náwó gan àwọn afurasí náà àti láti rí i dájú pé àwọn olùfarakásá àti mọ̀lẹ́bí wọn rí ìdájọ́ òdodo gbà. Ilé ẹjọ́ dájọ́ ikú fún àwọn 4 nípa yíyẹgi fún wọn títí tẹ́mi ò fi bọ́ lọ́rùn wọn fẹ̀sùn ìkọlù tó wáyé ní Ṣọọṣi Owo l'Ondo. Ilé ẹjọ́ gíga àpapọ̀ ilẹ̀ wa l'Àbújá
ti dá àwọn ọmọ ẹgbẹ́ ikọ̀ agbésùnmọ̀mí al-Shabab 4 lẹ́jọ́, dá wọn lẹ́bi nípa yíyẹgi fún wọn fẹ̀sùn kíkópa nínú ìṣẹ̀lẹ̀ ìkọlù ọjọ́ 5 oṣù kẹfà ọdún 2022 sí ilé ìjọsìn Àgùdà Francis Catholic Church ní Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Àwọn tí wọ́n dá lẹ́bi lórí ẹ̀sùn 9 tó dá lórí ìgbésùnmọ̀mí tí àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS fi kàn wọ́n lórúkọ ìjọba àpapọ̀ nìwọ̀nyí: Abdulmalik Omeza, ẹni ọdún 25 25 years, Alkozim Idris, ẹni 20 ọdún 20 years, Jamiu Abdulmalik, ẹni ọdún 26 26, àti Abdulhakeem Idris, ẹni ọdún 25 25. Nígbà tí olùjẹ́jọ́ 5 Mọ̀mọ́ Otuo Abubakar, ẹni ọdún 57 47 years, jẹ́ títú sílẹ̀ nítorí àìsí ẹ̀rí tó fi hàn pé ó lọ́wọ́ nínú ìkọlù náà. Ẹni tó ń gbé ìdájọ́ kalẹ̀ lórí ọ̀rọ̀ náà lọ́jọ́rú Wednesday, onídàájọ́ náà Emeka Nwite sọ wípé ó tẹ́ òun lọ́rùn pé ẹ̀rí tí àwọn agbẹjọ́rò náà gbé kalẹ̀ tako àwọn olùjẹ́jọ́ 4 náà kọjá sísiyèméjì. Ó ní pé ẹ̀rí tó jẹ́ gbígbé kalẹ̀ níwájú ilé ẹjọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn olùjẹ́jọ́ 4 ni wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ ikọ̀ àgbésùnmọ̀mí tí wọ́n sì lọ́wọ́ nínú àwọn iṣẹ́ láabi títí kan ìkọlù tí wọ́n ṣe sí ṣọ́ọ̀ṣì. Ìkọlù náà ló wáyé lásìkò tí ìjọ náà ń ṣàjọ̀dún Pentecost, èyí tó yọrí sí ikú ó lé ní 40 àwọn èèyàn tí ó lé ní 100 àwọn èèyàn sì farapa yánnayànna. Wọ́n tún fẹ̀sùn kan àwọn afurasí náà pé wọ́n lo àwọn ohun ìjagun àdó olóró àbúgbàmù IED àti àwọn ìbọn AK-47 láti fi ṣọṣẹ́ láabi láti fi ṣèkọlù náà gẹ́gẹ́ bí apá kan ìgbàgbọ́ tàbí èrò ẹ̀sìn wọn. Láti ìgbẹ̀rí ẹjọ́ náà jẹ́, àwọn agbẹjọ́rò pé àwọn ẹlẹ́rìí 11 tí wọ́n jẹ́rìí níwájú ilé ẹjọ́ tí wọ́n sì gbé àwọn ẹ̀rí máa jẹ́ mìíṣó 23 kalẹ̀.